ṣe àwọn ọba wà ń kalẹ̀ kí wọ́n tún mi ṣe owó oṣù àwọn ọba ló kéré jù ipò tó sì gbọba sí ipò wọn jẹ́ bàbá fún àwọn ọmọ ìlú wọn kí wọ́n má tún ṣiṣẹ́ mi nísìnyí ẹ mọ̀ pé láyé Ọbásanjọ́ wọ́n yọ ọba kan wọ́n pè ní Mustapha Jakolo Sarkin Gwandu kí ló dé tán fi yọ wọ́n ní kí èjókòó lù rẹ̀ ẹ̀mẹ́wàá Kaduna bàbá náà ń sánà bí nǹkan táwọn náà ṣe dáa ni ókè ìjọba ka ẹ̀sùn sí wọn lọ́rùn pé wọ́n ègbélé báwo ni ó ṣe rí lára tiwa náà kápá ń gbọ́rọ̀ kan bọ̀ àwa dá àfi wọn ní bàbá òsì rẹ̀ ń bọ wọn lọ bàbá ń bẹ lóko àtúndé bàbá òsì rẹ̀ ń bọ wọn lọ bàbá ń bẹ ń bàdàn nídìí bísínẹ́sì wọn bàbá òsì rẹ̀ ń bọ wọn lọ ọjà tí wọ́n wọ́dà wọ́n lọ gbà lẹ́kọ̀ọ́ ẹ dákun bò láti gbọ́ ṣé báwọn àyí náà látò sẹnu sọ̀nsọ̀ láàsọ pé ààrẹ èèyàn gidi fi sípò ní ọ̀gbọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọba tí èsè kí ni ègbèlè ọba tá a lè fẹjọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ara ẹni tí a rojọ́ fún. wọ́n sì àwọn ọba bíi Káàbà ni ibi tápẹ́júwe ti wá ni pé tòzáàrù wala tazuru wọ́n máa bí òun wò ní kò ní bẹ́ẹ̀ nìkan wò. So àwọn ọba a gbọ́dọ̀ bá wọn lé nínú mẹntálítì gbogbo wa ókè ọba tá a gbọ́dọ̀ bá lé wọn ẹ béèrè èló ni wọ́n ń san fún wọn náà rí èló ni ìjọba ń fún wọn torí pé ìjọba ń wò pé ìjọba náà ò ṣàìdá o ní tí ìjọba náà wò ní pé bàbá àwọn èèyàn ni wọn àwọn èèyàn tí wọ́n jẹ́ bàbá fún ẹ lè máa wo bàbá yín ràn ọwọ́ ayé àmì lẹ́nu bí barista ṣe sọ pé àwọn ọmọ tó gbọ́rọ̀ wọ́n ń wo bàbá rẹ̀ níbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣàyọkúrò èèyàn kan wọ́n sì sọ pé masha Allah la quwwata illa billah àwọn tó lu àpò láṣìírí pọ̀ nbí olùwàkọ́ má bàjẹ́ ẹ dákun mọ́rọ̀ yín mo sì tún bẹ́ẹ̀ ni kí ṣe pé bàbá ń tọrọ wallahi tallahi wọn tọrọ wọn sì sọ sí barista létí so ṣùgbọ́n ẹ dákun nítorí ti Allah ẹ jẹ́ káwọn náà kájẹ́ ẹni tó ṣe pé lágbọ́n bẹ̀yùn ká tà wọ́n mí yọ torí pé kúṣẹ́ ni mo rí iṣẹ́ yá kúṣẹ́ ni mo rí iṣẹ́ yá ẹ jẹ́ káwọn náà gbìyànjú àwọn ò pé dandan níṣẹ́ ni wọ́n dárúkọ ẹnìkan torí kò nìkan ni wọ́n rí so àmọ́ tó bá gbé orí wá eléyìí náà tún wá eléyìí náà tún wá wọn ò bùkátà láti dákọ ẹnìkan gbogbo ọmọ àlù mi dànù Olúwa Ẹlẹ́dàá ó sì ṣe bẹ́ẹ̀ fún wa lọ́rọ̀ so ẹ dákun ṣé wọ́n á léèyàn ṣe nǹkan kan kò túmọ̀ sí wọ́n ń báyàn jẹ wọ́n fẹ́ kéèyàn dáa ni Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ ká dáa ju bá ti ṣe lérò ní ọ̀gbọ̀rọ̀ bí kò sí tàbí ṣùgbọ́n wípé a ní àwọn tó ṣe pé wọ́n gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn a sì ní àwọn tó ṣe pé akitiyan wọn lóru àti lọ́sàn-án bẹ́ẹ̀ sì wọ́n ti ṣe lọ wájú ni so ṣùgbọ́n gbogbo ìyànjú yìí báyìí oníhàn tí ó bá sì fọwọ́sowọ́pọ̀ bí kálukú bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìmáàmù lọ lọ́tọ̀ jàmáà lọ lọ́tọ̀ àwọn ustaz kan náà lù àwọn náà lọ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá ṣe ń kókó jábélé kò sí nǹkan kan tá a rí ṣe tí ó yànjú ibẹ̀ náà láti rí ẹlòmíì kan tó ń dúró pé gbogbo dáadáa tọ́ba kan bá ń fẹ́ nípa kẹ́sàn-án lọ síwájú ọ̀bá àwọn làmú tàwọn irú ń tẹ́ ń pèpè lọ sídìí rẹ̀ kọ̀ bá wọn láàmú tàwọn. ok wọ́n ní mata yablughu al-bunyanu yawman tamamahu idha kunta tabnihi wa ghayruka yahdimu. ilé tà ń kọ́njọ́ ní òde lintel máa tó ṣe pé bẹ́yìn ṣe ń kọ́ lẹ́lòmíì ń wò. torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n fi eléyìí pàkíyèsí gbogbo ẹni tí ẹ kọ́ kí ó bẹ̀rẹ̀ látòrí bàbá ìmáàmù ìlú tó fi dórí gbogbo jàmáà tó fi dórí gbogbo ẹ̀yin ustaz ẹ dákun ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká jẹ́ kọ́rọ̀ wọ́n jọra wọn ẹ jẹ́ àjọ já sí pé Olúwa Ẹlẹ́dàá la bá dòwò pọ̀ òun náà ni ó sì pín wa lérè ẹ jẹ́ àjẹ́ ká focus lórí kí ni ó mú ìlọsíwájú bá wa nílùú wa kí ni ó mú ìlọsíwájú bá wa nídìí ẹ̀sìn wa àmọ́ wá sí àtakò gbogbo ìtàn máa gbé wá kò ní dáa náà ni torí pé yóò di wa lọ́nà àti máa gba sàrà àbáwò
ṣe gbọ́dọ̀ jẹ́ pé sẹ̀mí tiwa ó fẹ́ dá lórí sàrà fẹjá sowọ́pọ̀ torí mo ti gbọ́rọ̀ ọ̀gbọ̀rọ̀ yóò tó ti pẹ́ kí n tó wá bí nígbà tá a fi wá ọ̀rọ̀ kan ti dé etí gbọ́ mi nípa báwọn èèyàn kan ṣe ń gbìyànjú bí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣe lọ wájú níbí tó sì jẹ́ pé wọ́n rí àtìlẹ́yìn látọ̀dọ̀ bá bọ́n báwọn kan ṣe ń gbẹ wọn lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ kó ṣèṣì wọ́n bẹ Allah kó jẹ́ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó wá ké ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́n o aburú ni o àwọn kan sánà kí ìlọsíwájú kọ́ bá lò àwọn kan sánà kọ́ má bà torí pé ìdí oúnjẹ tàwọn kòkó ọ̀la wọn ni wọ́n fẹ́ fọ̀n kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ara sábà bínú táwọn fi sọ pé tó bá fi àwọn èèyàn kan sípò nídìí ẹ̀sìn ẹ máa wá àwọn ọkọ̀ tó mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n máa ṣèdánwò fún wa torí pé ńgbà míì nígbà tó bá fẹ̀yàn tí ò tọ́ sí ààyè tí ò tọ́ sí kí ni ó padà sí bẹ́ẹ̀ yóò bá bẹ̀jẹ́ ni yóò bá bẹ̀jẹ́ ni rìpíárà ni ta ni ó tún kẹ̀kẹ́ sí tó bàjẹ́ oríṣi eléyìí lọ́jọ́ iwájú dábàá máa gbé àwọn èèyàn sípò nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè invite àwọn èèyàn láti bòmí gan kí wọ́n má kojú ṣáájú wà mẹ́ kí wọ́n jọ kí wọ́n wò ẹni tó bá tọ́ sí ni kí wọ́n máa gbé sí torí délé wọ́n rọ ẹ̀yọ́ ọmọ ìyá mi nídìí ẹ̀sìn Islam ní ọ̀gbọ̀rọ̀ ń bì ẹ dákun ẹ̀dá fọwọ́sowọ́pọ̀ tilẹ̀ máàmù àti jàmá gbogbo ń tabárí tó lè mú lọ síwájú bẹ́ẹ̀ sìn káwa náà ká fọwọ́ sí bí ìjókòó pé a máa ìjókòó ṣẹ̀ríà a máa báwọn èèyàn yanjú àwọn aáwọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó àwọn olùmọ̀ náà pọ̀ ń bì kò sí nǹkan tó burú kó jẹ́ pé àwọn èèyàn yẹn wọ́n ń gbé yẹ̀wò dípò tá a máa lọ sí kóòtù kọ̀ọ̀kọ̀ọ̀kan lójúmọ́ so wọ́n máa fẹ̀sìn Islam wọ́n fi máa yanjú ẹ̀ wàhálà ó dínkù lù ọ̀pọ̀lọpọ̀ fìtínà yóò rodò lọ́mú mi olú ẹlẹ́dàá kó gbà fún wa. Jazakumullahu khairan ọlọ́run bá adédáyé bá san àwọn ètò ìwà lẹ́sìn lórí ọlọ́run bá adédáyé bá sọ wọn padà sí ààyè wọn bàbá kábíyèsí bá adédáyé bá ṣe dáadáa fún wọn. wọ́n ní báyà tá a bá níbi èrè kan ṣùgbọ́n torí àsìkò ọ̀rọ̀ tí imam ní kẹ́límà kan bá wa kí àwọn lọ láti ṣẹ̀gbọ́n. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وأنا شكر الله سبحانه وتعالى شكر الله لسماعة شيخنا. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك